Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó tún fún wa láti wà ní orí ètò yìí ní ẹ̀kan sí ní irú àkókò yìí. Ẹ ṣé lọ́kùnrin lóbìnrin ní ọmọdé lágbà tí ẹ̀ ń wo ètò yìí. Ó máa ń jẹ́ ayọ̀ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé àwọn ènìyàn máa ń pàdé mi ní ojú ọ̀nà tàbí ní ilé ìtajà tàbí láàárín ọjà tí wọ́n ń sọ pé àwọn wo ètò yìí. Ó sì jẹ́ ayọ̀ mi pé ẹ̀yin kọ̀ọ̀kan tún máa ń pè wá láti kí wa àbí láti béèrè ìbéèrè. Ìjọ tí mo ti ń wàásù ní gbogbo ọjọ́ ìsinmi ni Victory Independent Baptist Church. Victory Independent Baptist Church wà ní number 1 Adéyẹmọ Ọ̀gálárùwé ní ìlú Péjú Bódìjà, ẹ̀yìn ìsọ̀ pákó tàbí ká sọ pé ní ẹ̀yìn ìyànà Bódìjà ní tòsí Balógun Bakery ni ó wà ní ìlú Ìbàdàn. Aago 10 láàárọ̀ ọjọ́ ìsinmi ní ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi àti ìsìn òwúrọ̀ wa. Aago 5:30 ní ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi ní ìsìn ìrọ̀lẹ́ wa. Aago 5 ní ìsìn àárín ọ̀sẹ̀ wa tẹ́ ti kọ́ ẹ̀kọ́ Bíbélì ní ìjọ Victory Independent Baptist Church. Ẹ lè jẹ́ àlejò mi, yóò jẹ́ ayọ̀ mi láti gbà yín lálejò láti ibikíbi ní ìlú Ìbàdàn yìí. Yóò sì jẹ́ ayọ̀ mi láti lè kí yín àti láti lè bá yín fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní àwọn àkókò tí ẹ bá bẹ̀ mí wò. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé àwọn iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n mọ̀ mú wá lórí ètò yìí léra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀. Ìkíní tí mo sì fẹ́ mú wá òun náà ni nípa ìdájọ́ Ọlọ́run àti bí Ọlọ́run ṣe tú ìbínú rẹ̀ jáde lórí ayé. Ìwé Ìfihàn orí 9 wọ́n ka ẹsẹ̀ ìkíní àti ìkejì, wọ́n á gbàdúrà, màá wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn ọ̀rọ̀ Ọlọ́run fún wa ní ẹsẹẹsẹ. Olúwa dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ní ipa tí ó ní ìtumọ̀ ní ayé wa. Olúwa ẹ jọ̀ọ́ tá bá rí ẹnikẹ́ni tí kò tí ì sá àsálà fún kúrò nínú ìbínú ìwọ Ọlọ́run tó ń bọ̀, tí ó sì ń gbóhùn mi ní àkókò yìí, pé kí wọn kí ó lè gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé tí ó ràn wọ́n lọ́wọ́ láti sá àsálà. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìfihàn orí 9 ẹsẹ̀ kìíní ní nígbà tí ó sì ṣí èdìdì keje, kẹ́kẹ́ pa ní ọ̀run níwọ̀n ààbọ̀ wákàtí kan. Bẹ́ẹ̀ ni mo sì rí àwọn áńgẹ́lì 7 tí wọ́n dúró níwájú Ọlọ́run, a sì fi ìpè 7 fún wọn. Ó túmọ̀ sí pé ọ̀kọ̀ọ̀kan wọn ní ìpè kọ̀ọ̀kan. Ìpè yìí nígbà tí èmi náà kọ́kọ́ wò ó, mo kọ́kọ́ ti rò pé bóyá láti lè kìlọ̀ fáwọn èèyàn ni. Ṣùgbọ́n àwọn ìpè yìí bí wọ́n ṣe ń fọn wọ́n, ó ní àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ń ṣẹlẹ̀. Ṣáájú ìpè yìí àti àkókò yìí láti rí pé wọ́n ti ṣí èdìdì 6. Èdìdì ẹlẹ́keje ó ní èdìdì tí a ṣí yìí. Ṣùgbọ́n ṣáájú èdìdì méjèèje yìí a ti rí pé ìgbàsókè ti ṣẹlẹ̀. Nítorí náà àwọn tí ó jẹ́ ẹni ìgbàlà, àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run, wọn kò lè kópa nínú ìbínú ńlá yìí. Ẹni tí ó bá ti di àtúnbí kò lè kópa nínú ìbínú ńlá yìí. Ẹnikẹ́ni tí ó mọ ọ̀nà òtítọ́ àti ìyè kò lè kópa nínú ìbínú ńlá yìí. Ṣùgbọ́n ìwọ tí wọ́n ti ń sọ fún látijọ́ yìí pé kó gba Jésù, jẹ́ kí n fi in tí ó ṣẹlẹ̀ sí ọ tí Jésù bá dé tó tí ìdàtúnbí hàn. Torí pé in tó là kọjá, in tí ẹnì kọ̀ọ̀kan yóò là kọjá, ó kọjá ń tẹ̀yàn lérò. Ẹ kí n sọ báyìí, kí n bẹ̀rẹ̀ báyìí láti sọ pé ǹjẹ́ ẹ mọ̀ pé ọlọ́rọ̀ láàánú lọ́lọ́run, olóore ọ̀fẹ́ ni Ọlọ́run. Bíbélì wípé ó lọ́ra láti bínú. Ǹjẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run máa bínú? Ṣé wá rí nígbà ìbínú Ọlọ́run kò sẹ́ni tó lè dá a dúró.
ṣé gbogbo ala máa ń kọrin pẹ́rù Ọlọ́run bà mí, ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Ẹ jẹ́ kí n fi àwọn fèrè méjèèjì hàn yín. Ẹ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkarùn-ún. Ẹsẹ̀ kẹfà bẹ́ẹ̀ ni láti ẹsẹ̀ kẹfà pé àwọn áńgẹ́lì méje náà tí wọ́n ní ìpè méje sì múra láti fún wọn. Ẹ wá wo èkíní sì fún yìnyín àti iná tí ó dàpọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sì jáde. Ṣebí tí fèrè tán bá fọn fèrè, ó ṣe jẹ́ pé yìnyín àti iná ló yẹ kó jáde ńbẹ̀. Bíbélì wípé yìnyín àti iná tó mú kí ni dání o, ẹ̀jẹ̀ dání wá jáde. Ẹ wá wo ohun tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó jáde yẹn ṣe. Ẹ wo ẹsẹ̀ keje yẹn, mi ò sọ lórí o. A sì dá wọn sórí ilẹ̀ ayé, ìdá mẹ́ta ilẹ̀ ayé sì jóná. Ilẹ̀ ayé, wọ́n ti pín gbogbo orí ayé yìí sọ́nà mẹ́ta. Ìdá kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ó sì ṣe kí ni o, ó sì jóná. A third. Ó jóná. Ìdá mẹ́ta àwọn igi sì jóná. Ìdá kan, wọ́n pín gbogbo igi tó wà lórí ilẹ̀ alààyè sí mẹ́ta. Ìdá kan náà tún ṣe kí ni o, ó tún jóná. Fèrè kan wọ́n ti fọn o. Mélòó ni fèrè? Méje. Ní ẹyọ kan àkọ́kọ́, ilẹ̀ ayé ìdá kan nínú mẹ́ta jó. Igi tó wà ní ayé ìdá kan nínú mẹ́ta jó. Ìdá mẹ́ta àwọn igi sì jóná àti gbogbo koríko tútù sí gbogbo koríko tó tútù tó dúdú lọ, àwọn èyí tó wúlò bẹ̀, kí ni wọ́n ṣe o? Wọ́n jóná. Ṣé ẹ mọ̀ pé ìyẹn ń bọ̀ nù? Ìyẹn ń bọ̀ nù nígbà tí ò bá sóúnjẹ mọ́. Àwọn igi tó lè sèso, wọ́n ṣe kí ni o? Wọ́n ti jóná. Ilẹ̀ tó lè mú irúgbìn jáde, kí ló ti ṣe? Ó ti jóná. Àwọn koríko tí àwọn ẹranko lè jẹ, tí wọ́n lè ní ìlera, àwọn koríko àti ewébẹ̀ tí àwọn ènìyàn lè jẹ, àwọn náà ṣe kí ni o? Ìdá kan gbogbo ẹ̀ ló ti jóná. Wọ́n ní ó gba Jésù, òun fi wọ́n ṣe ẹ̀yẹ. Wọ́n ní kẹ́ ẹ gba Jésù, dádì, ẹ ń fira yín ṣépè. Ọlọ́run má jẹ́ ń gba Jésù o. Kò sọ́nà mìíràn dọ́run. Kò sọ́nà mìíràn láti bọ́ lọ́wọ́ ìbínú tó ń bọ̀. Kò sí ọ̀nà mìíràn. Ẹ wò ó, fèrè kìíní táńgẹ́lì fọn. Ṣé áńgẹ́lì wọ́n ṣe ìránṣẹ́ ṣo áńgẹ́lì Ọlọ́run làwọn eléyìí o. Ìdájọ́ Ọlọ́run lórí ilẹ̀ ayé òun ni wọ́n mú wá. Wọ́n fọn fèrè kìíní, àwọn koríko ewébẹ̀ tó wúlò, àwọn igi tó wúlò, ìdá kan nínú mẹ́ta ṣe kí ni o, ó jóná. Ṣé ẹ mọ̀ pé yàn ń bọ̀ nù? Ẹ jẹ́ kí n fi fèrè kejì hàn yín. Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ kẹjọ sí ìkẹsàn-án. Bíbélì wípé áńgẹ́lì kejì sì fún, a sì wọ́ ohun kan bí òkè ńlá tí ó ń jóná sọ sínú òkun. Wọ́n wọ́ ohun kan bí òkè ńlá tó jóná lọ sínú kí ni o, òkun. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. Ìdá mẹ́ta òkun sì di ẹ̀jẹ̀. Ẹsẹ̀ kẹsàn-án, ó ní àti ìdá mẹ́ta àwọn ẹ̀dá tí ń bẹ nínú òkun tí ó ní ẹ̀mí sì kú. Àti ìdá mẹ́ta àwọn ọkọ̀ sì bàjẹ́. Fèrè kejì kò rìn jìnnà, inú òkun ló gbà lọ. Òkun fúnra rẹ̀ ó di kí ni o, ó di ẹ̀jẹ̀. Àwọn ẹranko tó wà ń bẹ̀, ìdá kan nínú mẹ́ta ṣe kí ni o, wọ́n kú dànù. Kí nìdí? Torí pé ìbínú Ọlọ́run ti wà lórí ayé. Torí pé Ọlọ́run ti gba àwọn àyànfẹ́ lọ sókè. Torí pé
ní àkókò yìí nígbà táwọn kan máa ń jẹrú àwọn ìyà yìí, àwọn àyànfẹ́ yóò máa gbádùn ní ìjọba ọ̀run. Jẹ́ kí n bi ọ́ lẹ́ẹ̀kan sí, ṣé ó wà bẹ́ẹ̀? Yóò wà níbi àsè ọ̀dọ́ àgùntàn ni? Jẹ́ kí n sọ fún ọ, ǹjẹ́ ó wà níbi táwọn àyànfẹ́ ó ti máa gbádùn ni? Àbó wà níbi tí ìdájọ́ Ọlọ́run ó ti máa ṣẹlẹ̀, níbi tí òkun ó ti máa dẹ̀jẹ̀, níbi tí àwọn ẹranko tó wà nínú òkun tí wọ́n ti máa kú? Wo ìdájọ́ tọ̀tẹ̀ yìí kárí ayé ni. Gbogbo àwọn nǹkan tẹ́ rò pé wọ́n wà ohun àlùmọ́ọ́nì, wọ́n ṣe pàtàkì, gbogbo ẹ̀ ìdájọ́ yóò kàn láti lè pa ẹ̀yin tẹ́ ò gbà olùgbàlà láàyè láyé yín, láti lè pa ẹ̀yin tẹ́ kọ̀ olùgbàlà lára. Kéjé pé yóò gbẹ̀mí yín, ẹ ó mọ̀ rí báyìí. Ẹ̀yin gan mọ̀ pé inú títí ìjò bọ́ sínú iná tó ń jó pẹ̀lú sófúrú o. Eléyìí ni ìnira àkọ́kọ́ ṣáájú iná tó ń jó pẹ̀lú sófúrú. Òun gbọ́ tí wọ́n ń ké ládùúgbò yín láràárọ̀, yí padà, ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. O sì ń pé ṣètò bó ṣe ṣògùn owó, bó ṣe fọmọ ọlọ́mọ ṣògùn owó, bó ṣe lo àwọn tó bí ọ ṣògùn owó, bó ṣe lo àgọ́ ara rẹ ṣògùn owó. O nírònú mi jù pé owó ìlọ jẹ́ bí ìlú ló kó kúrò láyé. O ti gbọ́ rí pólówó kan kówó lọ ọ̀run rí. Wọn ò bá sìnyàn pẹ̀lú owó. Wọn ò bá fi wúrà sín nínú kó lọ sínú ìgbádùn ayérayé tàbí kó bọ́ sínú ìyà ayérayé. Jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́, jẹ́ kí n fi ìpè kẹta hàn kó o lè mọ̀ pé àwọn ìpè yìí nǹkan líle ni. Orí kẹjọ yẹn ìwé ìfihàn túwò ẹsẹ̀ kẹwàá. Áńgẹ́lì kẹta sì fún ìràwọ̀ ńlá kan sì kan tí ń jọ bí fìtílà sì bọ́ láti ọ̀run wá. Ó sì bọ́ sórí ìdámẹ́ta àwọn odò ṣíṣàn àti sórí àwọn orísun omi. A sì pe orúkọ ìràwọ̀ náà ní ìwọ. Ìdámẹ́wàá àwọn omi sì di ìwọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti pa àwọn omi náà kú nítorí tí aṣọ wọn di kíkorò. Ìràwọ̀ kan bọ́, odò tó ń ṣàn àtàwọn orísun omi, rivers and fountains, ló pa lára. Kí la pè omi náà? Yorùbá máa ń sọ̀rọ̀ pé a kì í bómi ṣọ̀tá, abẹ́ẹ̀kọ́, omi lábùwẹ̀, omi lábùmú. Tá bá fẹ́ dáná kí là ń lò? Àwọn èèyàn ní ẹ̀mí ni omi. Wípé omi ó máa ń ran ẹ̀mí èèyàn lọ́wọ́. Bí èèyàn bá lè lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì jẹun, èèyàn lè lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì mu omi. Òkú ti kọ́kọ́ dẹ̀jẹ̀. Wò ó, ọ̀rọ̀ Ọlọ́run tún wá fi múlẹ̀ pé àwọn omi tó ń ṣàn àtorísun omi wọ́n di ìwọ. Wọ́n korò wá. Dípò kómi jẹ́ ìtura, ó wá jẹ́ omi wá di májèlé. Àwọn tí wọ́n mú wọ́n sì ń gbabẹ̀ kú. Bẹ́ẹ̀rẹ̀ kó mú, kí ni ó ṣe o? Yóò gbabẹ̀ kú ni. Bẹ́ẹ̀nìyàn mú, kí ni ó ṣe o? Yóò gbabẹ̀ kú ni. Mi ìdẹ́rùbà yín, ṣùgbọ́n mi lè ṣàìmọ́ sọ òtítọ́ fún yín wípé kì í ṣe èṣù ní ó fi lè ránṣẹ́ sáyé o. Láàrin mi àti èṣù lágbára rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run fi múlẹ̀. Ẹni àpèjúwe ni, kì í ṣàpèjúwe o. Bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Bíbélì wípé láì Olúwa ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ lé ọ̀run. Bíbélì tún fi díẹ̀ múlẹ̀ fún wa pé kí nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ. Ṣé rí
ó lè pẹ́ kó tó ṣẹ ṣùgbọ́n yóò ṣẹ. Ó lè dàbí pé kò ní ṣẹ lójú, kí n má tàn yín ẹ̀yin ènìyàn, yóò ṣẹ. Ẹ̀yin olùgbọ́ mi lónìí, ìbéèrè ẹyọ kan náà ni mò ń béèrè o, ṣé ó wà níbẹ̀ nígbà tí irú ilé bá ń ṣẹlẹ̀? Mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi ilẹ̀ ń gbàdúrà, Olúwa má jẹ́ n wà níbẹ̀, Olúwa má jẹ́ n wà níbẹ̀, Olúwa má jẹ́ n wà níbẹ̀. Ẹ jẹ́ kí n fi kan hàn yín sí kí n tó tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe ní wà níbẹ̀. Ẹsẹ̀ 12 orí 9 bẹ́ẹ̀ wípé áńgẹ́lì kẹrin sì fún a sì kọlu ìdámẹ́ta oòrùn àti ìdámẹ́ta òṣùpá àti ìdámẹ́ta àwọn ìràwọ̀, kí ìdámẹ́ta wọn lè ṣókùn, kí ọjọ́ má ṣe mọ́lẹ̀ fún ìdámẹ́ta rẹ̀, àti òru bákan náà. Ṣé mọ̀ pé ayé yí ká báyìí? Nígbà tó oòrùn bá ti ní ìdámẹ́ta tó dúdú, ó túmọ̀ sí pé wákàtí 8 lóòjọ́ yóò mọ̀ dúdú. Bóyá nípasẹ̀ pé oòrùn ti dúdú tàbí òṣùpá ti dúdú. Ìdá kan nínú wákàtí 24, ìdá kan nínú 3 tàbá yọ nínú wákàtí 24 lèyìn ó fi mọ́ wà ní òkun. Bẹ́ẹ̀ tán náà ìjọba kò lè ràn án, kò sí tó lè ràn án. Ṣé kò jọ pé oòrùn yóò máa ràn títí láéláé ni? Ṣé kò dàbí pé òṣùpá yóò máa ràn títí láéláé ni? Ṣé nígbà tí ìdájọ́ Ọlọ́run bá dé, yóò kan oòrùn, yóò kan omi, yóò kan koríko, kí ènìyàn lè wà nínú ìnira àti àìfọ̀kànbalẹ̀. Mo sì ti pè ọ́ láti ọdún 4 lé ta tí ń wàásù ní wá gba Jésù. Bẹ́ẹ̀ ló ń kí mi lẹ́gbẹ̀ẹ́ títí, dádì à ń gbádùn yín. Má gbádùn mi o. Ẹni tó nílò láti gbádùn ni Jésù Olùgbàlà. Bẹ́ẹ̀ ló ń pè mí wípé mo ń gbádùn iṣẹ́ ìránṣẹ́ rẹ, ó ń ṣe dáadáa, ọ̀rọ̀ jinlẹ̀ ló ń sọ, bẹ́ẹ̀ ló ń ṣe pásítọ̀, àwa lẹ̀ ń bá wí lánàá òun. Èmi ò bínú pé wọ́n mọ̀ bá wí. Arábìnrin kan ó sì rí mi níbi tí mo ti lọ ṣerun pẹ̀lú ìyàwó mi lọ ṣerun rẹ̀. Ó ní ọ̀nkú ẹ máa bú yàn gan o, ẹni táwọn èèyàn máa yà lè mọ́, kò sí tí wọn ò sọ sí mi. Ó mọ̀ tí mo fi ń sọ gbogbo ìfún ni, ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ mọ̀ tí mo fi ń wàásù báyìí ni, torí pé mi ìfẹ́ kẹ́ ẹ ṣègbé ni. Mi ìwàásù ẹ̀sìn, mi ìwàásù pé ìwà ni ó mú ọdọ́rùn. Kì í ṣọ̀rọ̀ ìntí kú bá ká mọ́ mi lọ́wọ́, kì í ṣọ̀rọ̀ ìntí ìpè bá ká mọ́ mi lọ́wọ́. Nǹkan àkọ́kọ́ tó nílò láti kọ́kọ́ mọ̀ ni pé ìpè yóò dùn níjọ́ kan. Nǹkan kejì tó sì nílò láti mọ̀ ni pé ìdájọ́ Ọlọ́run ń bọ̀. Nǹkan kẹta tó sì gbọ́dọ̀ mọ̀ ni pé nǹkan àkọ́kọ́ tó Ọlọ́run yóò béèrè tó bá fẹ́ ṣe ìdájọ́ ni pé kí ló ṣe pẹ̀lú ọmọ mi? Ọmọ mi tí ayé kàn máa gbélébùú, ọmọ mi tí ayé parọ́ mọ́, ọmọ mi tí ayé tutọ́ sí lára, ọmọ mi tí ayé déládé ẹ̀gún, ọmọ mi tí ayé gún ní ọ̀kọ̀ lẹ́gbẹ̀ẹ́, ọmọ mi tó ta ìjẹ́ rẹ̀ sílẹ̀, ọmọ mi tó sọ pé bàbá dáríjì wọ́n nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe, ọmọ mi tó sọ pé lónìí ló pàdé mi ní paradíṣe, ọmọ mi tó sọ pé bàbá lọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé, ó parí. Ọmọ mi tó ṣiṣẹ́ ìgbàlà rẹ̀, kí ló ṣe pẹ̀lú rẹ̀? Ìpè yóò dùn níjọ́ kan tàbí kó kúrò láyé níjọ́ kan. A sì fi lélẹ̀ pẹ̀lú fẹ́nìyàn náà ni pé tó bá kú lẹ́yìn ẹ̀ kí ni o? Ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ ń bọ̀ lẹ́yìn ìpè tàbí lẹ́yìn ikú. Ìwọ náà wá wo ìrunú Ọlọ́run. Ó kan oòrùn, ó kan òṣùpá kó lè kàn ọ́ ni. Ó kan orísun omi
kó lè kàn ni ìwọ tó ti gbà Jésù. Ó kan ewébẹ̀, ó kan igi, ó kan òkun, ó kan ilẹ̀ tó ń rìn lórí rẹ̀, kó lè kàn ni ṣùgbọ́n ó lè bọ́ lọ́wọ́ rẹ̀. Bó ló ṣe lè bọ́? Nítorí ìdí èyí lọmọ Ọlọ́run fi farahàn láti pa iṣẹ́ ìṣòro, kì í ṣe láti pa ogun ìdílé. Bó farahàn láti pa ègún ẹ̀ṣẹ̀ run kó má bàa kópa nínú ìbínú Ọlọ́run tó ń bọ̀. Ó rọrùn gan, o gbọ́dọ̀ mọ ara rẹ lẹ́lẹ́ṣẹ̀. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ṣé rí lọ́dún 29 sẹ́yìn tí mo ti mọ ara mi lẹ́lẹ́ṣẹ̀, òun ni mo ti mọ̀ pé ikú lèrè ẹ̀ṣẹ̀ mi. Ìwọ náà gbọ́dọ̀ mọ̀ pé ikú lèrè ẹ̀ṣẹ̀ rẹ. Bó jẹ̀bi ikú ọ̀run àpáàdì, bó jẹ̀bi àti la gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kọjá, o gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ, kò fẹ́ kó là á kọjá. Ọlọ́run ṣe ọ̀nà àbáyọ ẹyọ kan, kì í ṣe ọ̀nà àbáyọ méjì. Wípé tó o bá ní bọ́ sínú ìbínú tó ń bọ̀ yìí, o gbọ́dọ̀ mọ̀ pé nítorí rẹ̀ ni ọmọ Ọlọ́run fi wá sáyé. Bíbélì sọ pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. A pa á, a sín, níjọ́ kẹta kí ló ṣe o? Ó jí dìde. Ikú sísí àtàjíǹde rẹ̀ ó mú ìyè wá, ìyè ọ̀fẹ́, ìyè àìnípẹ̀kun, ìyè tí kìí tán. Pé tó o bá ti lè fi ìgbàgbọ́ rẹ sínú Jésù, ìgbàgbọ́ nìkan, pé o kàn sọ pé Jésù, mo gbàgbọ́ pé iṣẹ́ rere mi kọ́, mo gbàgbọ́ pé òfin mẹ́wàá mi kọ́, mo gbàgbọ́ pé ẹ̀sìn mi kọ́, mo gbàgbọ́ pé ikú sísí àtàjíǹde rẹ ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi, ó tán, ó bọ́ lọ́wọ́ ikú nìyẹn, ó dèrò ọ̀run nù. Bí nìyẹn ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé, kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Bó ló ṣe fi hàn pé o gbàgbọ́? Bíbélì wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó mà rọrùn gan. Ṣé ó ké pé sọ́kàn rẹ̀ wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀. Mo mọ̀ pé mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì, ṣùgbọ́n ìwọ kú asíán o sì jíǹde torí mi. Jésù, mo fi ìgbàgbọ́ mi sínú ikú sísìn àtàjíǹde rẹ tó ń fúnni ní ìyè àìnípẹ̀kun. Mo gbà ọ́ gbọ́ lónìí gẹ́gẹ́ bí olùgbàlà mi. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí lọ́wọ́ ìbínú tó ń bọ̀. Jésù Olúwa wa, àmín. Ṣé ìgbà àkọ́kọ́ rẹ rèé tó o ṣe tọkàntọkàn? Mi ìfẹ́ kó o gbàgbé, kọ ọjọ́ òní sílẹ̀. Ṣe nǹkan kejì, kọ ọjọ́ òní sílẹ̀. Nǹkan kejì tí mo fẹ́ kó o ṣe ni pé pè wá, jẹ́ ká bá ọ yọ̀ lórí 07038085652 àti 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi.